Eh, tó orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Jẹ́ẹ̀sì. Mo fẹ́ torí pé àsìkò tí a wà yìí a rí i pé ọdún ń bọ̀. Mo fẹ́ àwọn àṣírí tó jẹ mọ́ rírí ṣe bàṣírí, mo fẹ́ jẹ́ ká jọ mú ní ọ̀kúnkúndùn díẹ̀. Kájọ mú lọ́kùnkúndùn díẹ̀. Mo máa ń sọ ọ̀rọ̀ kan wípé gbogbo àwọn àṣírí tá à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní sàárà. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní sàárà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní sàárà rẹ̀ tó bá lọ. Ẹ wo Ifá ọlá ajípolówó ajé tantan. Ṣé rí Ifá ọlá ajípolówó ajé tantan yìí? Àwọn kan pè mí, wọ́n pè mí, wọ́n bá Ifá ìpàdé ní inú lórí péjì mi. Wọ́n wá pè mí pé àwọn ti ṣiṣẹ́ yìí tó jẹ́ pé kò ẹni tó ṣe fún rẹ̀ gan tí ìṣe pé wọ́n bá ṣe kábàá sọ pé àwọn gbẹ bulé lọ́wọ́ ni. Ó sọ, mo ní ǹjẹ́ ṣe sàárà rẹ̀ torí pé bí kálukú ṣe gba àṣírí, àwọn àṣírí kan wà tó common tó jẹ́ pé ó jáde tó common, ṣùgbọ́n bí kálukú ṣe gba àṣírí níbi tó ti gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Bẹ́ẹ̀ ni, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo ń ṣe àwọn àlàyé kan nínú àwọn nǹkan tó ń jẹ́ oṣó nínú àwọn fídíò mi kan. Ṣé rí ajípolówó ajé tantan yìí, tá a bá ṣe sàárà rẹ̀, mo sì máa, bóyá mi tí ì fi sílẹ̀ níbí ìbọn mo sì máa fi sílẹ̀. Ajípolówó ajé tantan àti bá pàdé tó pọ̀ gan. Ibi tẹ́mi ti gbà á, bàbá tó fún mi ó sọ fún mi pé ó ní sàárà, pé tí mo bá ṣe fún yàn kí n rí i pé mo ṣe sàárà rẹ̀, kí n wá wò bóyá fá tí ń jẹ́ ni àbí kì í ṣe fá tí ń jẹ́. Kì í ṣe bẹ́ẹ̀ mo ń lọ o. Àṣírí tí mo mú wá tí mo fẹ́ fi sílẹ̀ lénìí, mo pe àṣírí ní àwúre ńlá. Àwúre ńlá. Bóyá iṣẹ́ kan ló ń dù tó fẹ́ kí iṣẹ́ yẹn bọ́ sí, kó yẹ kí ìwọ náà máa gbé kọ́ńtíráàtì yẹn fún nǹkan rí sá tó fẹ́. Ọlọ́run fi gbígbàdúrà sínú àṣírí púpọ̀. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ kan ni mo rí tó wù mí, kinní kan nǹkan kan àjọ à ń du nǹkan ni à ń ṣe gbá ni wà láìtàlà ìsúnmọ́lẹ́lá láwà oore yẹn ó tọ̀ wá. Kọ́ńtíráàtì kan ló lé tó fẹ́ kó bọ́ sí kinní kan ó máa tọ̀ wá. Àṣírí tó dájú ni o. Àwọn àṣírí tí wàá bá pàdé lórí péjì wa yálà ní gbogbo àwọn kinní wa, ẹ gbà pé kì í ṣèmi ni mo ṣe o. Kì í ṣèmi ni mo ṣe. Mo gbà á tí ó ti wà látàyé àwọn bàbá wa, kì í ṣe àgbélẹ̀rọ ni mo fẹ́ sọ o, kì í ṣe àgbélẹ̀rọ o. Tó bá wá ń gbìyànjú tí ò tí ì mu, ọmọ ìyá má dá gbìyànjú dúró. Torá gbàdúrà tá a fi kú ni, a máa jẹun sí tá a fi kú ni. Bóyá Ọlọ́run ṣe sínú o. Bẹ́ẹ̀ ni, ta ló wá mọ ìgbà àti àkókò, ta ló mọ àdúrà tóun ó gbà tọ́lọ́run ó ṣe àmì sí fóun, ta ló mọ̀? Kò sí. Ọmọ ìyá, àwọn àṣírí kan wà nílẹ̀ Yorùbá tó ṣe pé àṣírí tó lágbára ni. Ìkànnú ẹ̀ òun ni mo fẹ́ fi sílẹ̀ fún ẹ. Bẹ́ẹ̀ ni, àwúre ńlá òun ni mo pè é. Ó ní sàárà o, ṣùgbọ́n sàárà rẹ̀ tó bá ti ṣe lẹ́ẹ̀kan ó ti parí. Kì í ṣe pé ó máa ṣe lọ́dọọdún tàbí rárá o. Tó bá ti ṣe sàárà rẹ̀ lẹ́ẹ̀kan ó ti parí. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ sì rí gbígbàdúrà lórí ẹ̀. Nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni, àwúre ńlá ni mo pe àṣírí yìí. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá orí ewúrẹ́ tán bá fi bọ́fá, gbúre pupa àti èso rẹ̀ ṣẹ́dámọ̀, orí ẹṣin tó ti gbó dáadáa, orí ẹṣin tó ti gbó dáadáa, ẹ̀rù alámọ̀, odidi ataare kan, á jòpọ̀, táwa wá jòpọ̀, á wá fi tẹ ìrẹtẹ̀ méjì sínú ọpọ́n Ifá. Ẹ wá pe gbólóhùn rẹ̀ sí, á pe gbólóhùn rẹ̀ sí. A mọ̀ ní atarírí orú ọdẹ ilé ọlọ́fin, tí wọ́n bá ta tiwọn sínú igbó, ère ńláńlá ni wọ́n fi ń pajẹ. Ata ère orú ọdẹ ìjà, tí wọ́n bá ta tiwọn sínú ọ̀dàn, odidi ẹfọ̀n ńlá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni wọ́n fi ń pajẹ. Atamátàsé ọdẹ ni bàbá mi Àgbọnnìrègún, tó bá ta fáà tiẹ̀ sáàrin ìlú, odidi ewúrẹ́ ńlá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni wọ́n fi ń pajẹ. Atakèjì túpẹ́ lọ́dẹ àwọn ìyá mi Òṣòròǹgà, tí wọ́n bá ta tiwọn sáàrin ìlú, odidi ẹni ńlá
ni wọ́n fi ń pajẹ. Ẹ̀yin ìyá mi ò sòròǹgà, ẹ yíra padà kí ẹ wá powó aráyé wá sọ́dọ̀ mi. Ẹ yíra padà, orí kunkun kèrègbè ní fi wọ́lẹ̀, ní fi wọ́ ilé onílé. Mo mọṣẹ́, mi ò mọṣẹ́, káwọn aráàlú, àwọn ẹni ńláńlá kan wá máa fi orí kunkun wọn, kan wá máa fi gbé owó ńláńlá wá fún mi. Bí gbólóhùn yìí ṣe lọ, òun nìyẹn. Tá a bá wá ṣe tán, àṣírí ńlá ni o, ṣe mọ̀ pé mo sọ àṣírí ńlá ni o nílẹ̀ Yorùbá. Ìkan lára àwọn àṣírí tó múnádóko tí àwọn bàbá wa máa ń lò nígbà náà ni 080 61 40 8254 WhatsApp nọ́mbà wa, 090 72 79 33 48 nọ́mbà wa. Mo máa ń sọ tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ má pè wá lórí aago, ṣùgbọ́n ẹ kọ́pì iṣẹ́ yẹn wá sí WhatsApp wa, ẹ wá béèrè ìbéèrè tẹ́ fẹ́ béèrè lábẹ́. Yóò rọrùn fún wa láti dá yín lóhùn. Á rọrùn fún wa láti dá yín lóhùn. Torí pé àwọn tó mọyì wúrà làwa ń tà fún, àwọn tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí wọ́n mọ̀ pé àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá, àwọn là ń tà fún. Kì í ṣe àwọn tí wọ́n ti wò pé àṣírí ti di tọ́rọ́ ń fọ́n kálé. So tí wọ́n ti wá wò pé ara ṣe bí ibì kan, ó ní mo ń sọ yìí. Bàbá ìdíìdí ṣe àlàyé pé òkè o, ajé polówó ajé tantan, ó ní sàárà rẹ̀ tó kún. Àwọn àṣírí kọ̀ọ̀kan wà nílẹ̀ Yorùbá tó yẹ kó ní sàárà rẹ̀, tó ní sàárà tó bá wá, ṣùgbọ́n wà ní fi sàárà yìí sílẹ̀ síta. Ọlọ́run ó gbà fún wa. Ọmọ ọlọ́gbọ́n ńlá, mo ti ṣàlàyé ti tèmi ní bí ó ṣe lọ. Ìmọ̀ olópin o, ìmọ̀ òpin, oògùn ó sì gun ni. Oògùn ni o. Téèyàn bá sọwọ́ báyìí pé kí lágbájá má kọjá, irọ́ ni o, yóò kọjá. Bẹ́ẹ̀ ni, yóò kọjá. Ẹ má jẹ́ àṣekà. Tó bá ti jẹ́ pé bí ayé wa ó ṣe dáa, tí ò ní patọ́ mọ́ni kejì lára, kò sí nǹkan tó burú ńbẹ̀. Ọlọ́run ò kọ àájò. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò kọ àájò. Mi máa ń sọ, ẹ kó nǹkan mẹ́rin, ẹ kó mọ́ ẹrù: àdúrà gbígbà, ìgbìyànjú, sàárà ṣíṣe àti ìwà. Mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ bá ti dì mẹ́rù, irọ́ ni. Àjẹ́gùn tó tó kò sí. Ọlọ́run ó gbà fún wa. Àṣírí wa ò ní tú láṣẹ Èdùmàrè. Mo kí wa o.